Adedoyin kò fìgbà kankan sanwó iléèwé àwọn ọmọ wa Mọlẹbi Adegoke ló sọ bẹ́ẹ̀. Bukky Wright gbajúmọ̀ òṣèré tíátà ṣàlàyé ohun tó kàn lẹ́yìn ọdún pípẹ́ lókè òkun o. Mukaila Sẹ́ńwẹ́lẹ́ olórin ẹ̀fẹ́ ti jáde láyé o. Adedoyin kò fìgbà kankan sanwó iléèwé àwọn ọmọ wa Mọlẹbi Adegoke. Mọ̀lẹ́bí akẹ́kọ̀ọ́ fáyítì OAU Timothy Adegoke tó pàdánù ẹ̀mí rẹ̀ sí ilé ìtura kan nílùú Ileife. Ó ti ní ọ̀kan lára àwọn olùjẹ́jọ́ tó ń jẹ́jọ́ lórí ikú olóògbé náà yẹn olóyè Rahmon Adedoyin kò mọ̀ fi ìgbà kankan kò fi san owó ilé ẹ̀kọ́ àwọn ọmọ kò fi ìgbà kankan san owó ilé ẹ̀kọ́ àwọn ọmọ olóògbé náà. Wọ́n ní ẹ̀gbọ́n olóògbé Adegoke Olúgbadé ó mọ̀ ló mọ̀ sọ yìí di mímọ̀. Olúgbadé ní àwọn mọ̀lẹ́bí kò gbóhunkóhun láti ọ̀dọ̀ Mọ̀lẹ́bi Adedoyin ṣáájú ìdájọ́ ilé-ẹjọ́ kòtẹ́milọ́rùn nílùú Àkúrẹ́ o. Bẹ́ẹ̀ ò bá gbàgbé ilé-ẹjọ́ gíga ìpínlẹ̀ Ọ̀ṣun òun ló ní adájọ́ Adépẹ̀lẹ́ Òjó ó mọ̀ ló mọ̀ gbé ìdájọ́ kalẹ̀ kà pé kí wọ́n yẹgi fún Adedoyin àti àwọn méjì míì kí Adedoyin kó sì máa sanwó ilé ẹ̀kọ́ àwọn ọmọ olóògbé náà. Ṣùgbọ́n Adedoyin mà mórílé ilé-ẹjọ́ kòtẹ́milọ́rùn ní ìlú Àkúrẹ́ láti tako ìdájọ́ náà. Ẹ̀wẹ̀ ilé-ẹjọ́ kòtẹ́milọ́rùn tó jókòó ní ọjọ́bọ̀ Thursday nílùú Àkúrẹ́ ó mà tún fi òǹtẹ̀lù ìdájọ́ ikú tí ilé-ẹjọ́ gíga ìpínlẹ̀ Ọ̀ṣun tó ti dá tẹ́lẹ̀ fún Adedoyin láti ọjọ́ 29 oṣù kẹwàá ọdún 2024. Òun ní ilé-ẹjọ́ kòtẹ́milọ́rùn òun ló ti ṣe àgbékalẹ̀ ìdájọ́ náà kí ó tó kà á ní ọjọ́bọ̀ ọjọ́ 23 oṣù kínní ọdún 2025. Ilé-ẹjọ́ kòtẹ́milọ́rùn ó mà sọ pé kò sí àṣìṣe nínú ìdájọ́ ilé-ẹjọ́ gíga ìyẹn ti ìpínlẹ̀ Ọ̀ṣun tó mà dájọ́ ikú fún gbajúgbajà oníṣòwò Adédoyin ilé-ẹjọ́ ní ìdájọ́ kù tí ilé-ẹjọ́ gíga ìpínlẹ̀ Ọ̀ṣun mà dá tẹ́lẹ̀ fún Adédoyin ó mà tọ̀nà lábẹ́ òfin pẹ̀lú nǹkan tó ṣẹlẹ̀. Àmọ́ ilé-ẹjọ́ kòtẹ́milọ́rùn ó fagilé ìdájọ́ ilé-ẹjọ́ gíga ti ìpínlẹ̀ Ọ̀ṣun tó gbẹ́sẹ̀ lé ilé ìtura Hilton Hotel tó jẹ́ ti Adédoyin. Bákan náà òun ní ilé-ẹjọ́ kòtẹ́milọ́rùn ó mà tún fagilé ìdájọ́ ilé-ẹjọ́ gíga tó pàṣẹ pé kí ọ̀gbẹ́ni Adédoyin kó máa sanwó ilé ẹ̀kọ́ àwọn ọmọ olóògbé Timothy Adegoke. Olúgbadé ní inú àwọn mọ̀lẹ́bí dùn sí ìgbẹ́jọ́ náà tó tún fi òǹtẹ̀lú pé kí wọ́n lọ yẹgi fún olóyè Rahmon Adedoyin. Ṣùgbọ́n àwọn mọ̀lẹ́bí Adegoke jẹ́ kó di mímọ̀ pé látìgbà tí ọmọ àwọn ti kú Adedoyin rèé kò sanwó iléèwé àwọn ọmọ olóògbé Bukky Wright gbajúmọ̀ òṣèré tíátà ṣàlàyé ohun tó kàn lẹ́yìn ọdún pípẹ́ lókè òkun. Gbajúmọ̀ òṣèrébìnrin nẹ̀ Olúwabùkọ́lá Àjọkẹ́ táwọn èèyàn mọ̀ sí Bukky Wright ó ti ṣàlàyé ohun tí yóò máa ṣe báyìí lẹ́yìn ọdún pípẹ́ tó lò lókè òkun. Ẹ ó rántí pé ó ti lé lọ́dún 15 tí arẹwà obìnrin náà tó ti kúrò lórílẹ̀‐èdè Nàìjíríà àti lágbo tíátà Yorùbá tó sì fi Richmond, Texas tó fi ṣe ibùgbé lórílẹ̀‐èdè Amẹ́ríkà. Ìmẹ̀rọ tó ní ṣe pẹ̀lú yíyẹ owó iléeṣẹ́ wò fínífíní ó níṣẹ́ tí òṣèré yìí ó mà ló mà kọ́ ní gbogbo ìgbà tó fi wà lókè òkun ó sì gba oyè nípa rẹ̀. Ní báyìí tí ọmọ bíbí ìlú Abẹ́òkúta ní ìpínlẹ̀ Ògùn náà ó ti padà sí Nàìjíríà. Èyí lohun tó ní òun yóò máa ṣe gẹ́gẹ́ bí Bukky Wright bó ṣe ṣàlàyé nínú ìfọ̀rọ̀wérọ̀ kan tó mà ṣe láìpẹ́ yìí pẹ̀lú ẹ̀ka ayélujára kan. Ó ní mo máa ṣiṣẹ́ ìmọ̀ ẹ̀rọ pọ̀ mọ́ iṣẹ́ amúlùdùn ni pé mo ti ẹ̀yà kúrò lójú ọ̀nà afẹ́fẹ́ yẹyẹ àti fàájì mo wọ lóhun tó yàtọ̀ gédéǹgbè. Ó jẹ́ ohun tí ọ̀pọ̀ èèyàn rò pé mi ò lè ṣe. Ohun tí mo máa sọ fáwọn tó ń wò mí kọ́ṣẹ́ ni pé tí èmi bá lè ṣe àwọn náà lè ṣe. Ó fi kọ́ rẹ̀ pé ẹ̀kọ́ nípa ìmọ̀ ẹ̀rọ kò nídìí ó fi kọ́rọ̀ rẹ̀ pé ẹ̀kọ́ nípa ìmọ̀ ẹ̀rọ kò ní dí iṣẹ́ tíátà òun lọ́wọ́ lásìkò yìí rárá o. Ohun tó wù mí láti ṣe báyìí ni pé kí n bá àwọn akẹgbẹ́ mi lágbo tíátà ṣiṣẹ́ papọ̀ kí n sì jẹ àmàlà ilẹ̀ Nàìjíríà gidi. Mo ti dé digbí báyìí nípa ẹwà rẹ̀ tí kò sá bó ṣe ti ń dàgbà tó. Bukky Wright sọ pé àṣírí náà ni pé òun máa ń sùn lóòrèkóòrè dáadáa o. Mukaila Sẹ́ńwẹ́lẹ́ olórin ẹ̀fẹ́ ti jáde láyé o. Gbajúgbajà olórin ẹ̀fẹ́ láti ìlú Ìlọrin Alhaji Mukaila ẹ̀sìn rogunjó tí gbogbo èèyàn mọ̀ sí Mukaila Sẹ́ńwẹ́lẹ́ ó ti jáde láyé o. Àná ọjọ́ Ẹtì Friday ọjọ́ 24 oṣù kínní ọdún 2025 òun ni olóògbé Mukaila ó mà ló mà papòdà. Ohun tí a mọ̀ gbọ́ ni pé Mukaila Sẹ́ńwẹ́lẹ́ kò mọ̀ sí àìsàn rárá kí ọlọ́jọ́ tó dé o.
ilé la gbọ́ pé ó wà pẹ̀lú àwọn olólùfẹ́ rẹ̀. ọ̀kan lára àwọn ọ̀rẹ́ olóògbé náà ó mà sọ pé Mukaila rèé ó ṣèlérí pé òun yóò yọjú sí ilé mọ̀lẹ́bí àwọn bí òun bá ti ṣe tán o. ó ní ṣàdédé ni wọ́n mọ̀ pé àwọn láti ilé tó wà pé ó mà ti gbabẹ̀ dé ilé ìwòsàn tó lè ti jáde láyé o. wọ́n ní lásìkò tó ń bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ ọ̀kan lára àwọn àbúrò olóògbé Mukaila ọ̀gbẹ́ni Kẹ́hìndé mà sọ pé Mukaila mà rèé ó mà kọrin nílùú Ìlọrin ní ọjọ́bọ̀ ìyẹn ọjọ́ tó kù ọ̀la tó máa jáde láyé. onílẹ̀yìn tó dé o láti òde orin ọ̀hún òun ló bẹ̀rẹ̀ sí ń gbáradì fún eré tó ní nílùú Èkó lálẹ́ òní tí ń ṣe ọjọ́ sátidé o. wọ́n ní lójijì ní ẹnìkan mọ̀ pé lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ bí àbúrò rẹ̀ ṣe wí ó ní bó ṣe bá ẹni náà sọ̀rọ̀ tán ó mọ̀ ló mọ̀ bẹ̀rẹ̀ sí ní ṣubú díẹ̀díẹ̀ tí wọ́n sì sáré gbé dìgbàdìgbà lọ sí ilé ìwòsàn general nílùú Ìlọrin. ilé ìwòsàn náà ó ní wọ́n ti fìdí ẹ̀ múlẹ̀ pé ó ti dágbére fúnlé ayé yìí pódìgbà ó ṣe ọ̀pọ̀ àwọn èèyàn ni wọ́n ti ya lọ sí ilé àwọn òbí olóògbé Mukaila Sẹ́wẹ́lẹ̀ láti bá wọn kẹ́dùn wọ́n ì ti sin nílànà ẹ̀sìn mùsùlùmí. Àdúràgbà Olúwatóyìn lóníròyìn yín ẹ ṣé púpọ̀ tí ẹ̀ ń wo Ẹ̀yà Yorùbá TV o.